ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ọba ẹ̀yin subscriber wa àtẹ̀yin ẹlòmíì náà tẹ́ máa tún come across fídíò yìí, ǹjẹ́ a rí inú wa tó mọ ọba wa Ghandi ti ìlú Ògbómọ̀ṣọ́ àti ọba wa Adéyẹyè ti ìlú Ifẹ̀? Tá a bá rí ẹni tó mọ̀ wọn á jẹ́ pé kẹ́ ṣèrànlọ́wọ́ fún wa láti share, ẹ subscribe, mo fọlọ́run ọba bẹ̀yìn. Bàbá alàgbà wòlíì tó ráàánú gbà tá a máa ń gbé wá bí tí gbogbo yín ń pè wọ́n lẹ́yìn ètò tẹ́ ń fún wọn lẹ́bùn lóríṣiríṣi, ọ̀rọ̀ ńlá tún ti bẹ́lẹ̀ o. Àlàyé eléyìí tán dẹ̀ mú wá this time around ó dàbí pé àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà kò sí ẹni tí ò ní rí tiẹ̀ mú bẹ́ẹ̀. Tẹ̀lé máa ṣàdúrà fún wa lẹ́yìn tẹ́ bá wo fídíò yìí tán. Mo fọlọ́run ẹ̀yin ẹ subscribe, ẹ jẹ́ ká gbọ́ nǹkan tán ní fún wa. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ń parapọ̀ téèyàn fi ń ṣoríire. Ṣẹ́rẹ́ tó bá máa ṣorí burúkú nkẹyọ̀ kan lè go wrong tí orí burúkú ó dẹ̀ wọlé. Ṣùgbọ́n àti ṣoríire á kó ọ̀pọ̀lọpọ̀ ire mára kéèyàn tó rí oríire ńlá ṣe. Kí Olóyè Sunday Igboho pé kí wọ́n kọ lẹ́tà ìkíni sí Donald Trump. Kí inú ìjìnlẹ̀ ni mo ti ń sọ eléyìí tí mo ń sọ yìí. Kí Olóyè Sunday Igboho kọ lẹ́tà ìkíni sí Donald Trump kí wọ́n kí fún wíwọlé tó wọlé gẹ́gẹ́ bí ààrẹ ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Kí lẹ́tà tẹ́ bá dẹ̀ kọ yìí ẹ tún ṣe publication lórí ìwé ìròyìn tó gbajúgbajà ní ilẹ̀ Amẹ́ríkà. Ẹ send ẹ̀ sí White House kí wọ́n wà acknowledge ẹ̀ fún yín. Ó ní ìgbésẹ̀ o, tó bá yẹ ẹ máa mọ̀ túmọ̀ lẹ́tà yìí. Àwọn Bible verse tí wọ́n ń kà nìyẹn. Ṣé mọ̀ pé iyẹ̀pẹ̀ inú òṣùpá yẹn ó ní nǹkan táwọn òyìnbó fi ń ṣe o. Táwa náà bá lọ láti rí ó ní gbogbo wọn fi ń ṣagbára tí wọ́n fi ń ṣagbára lórí gbogbo Áfíríkà lórí gbogbo ayé o. Àṣírí ìjìnlẹ̀ ni àwọn òyìnbó dẹ̀ mọ̀ wọ́n rí òun làwọn ń lo gbogbo ẹ̀. Èmi náà ti kọ lẹ́tà rí pé mi náà ní ìdí kékeré ní ilé tán mọ́ wá ní òṣùpá, ṣùgbọ́n wọn ò fún individual tí ò bá ń ṣe organization ńlá. Nǹkan tẹ̀lé máa fẹ́ lò fún ẹfẹ́ fi experiment ìgbà iná tó lè yọ̀ǹda rẹ̀ fún nínú ìjìnlẹ̀ Ọlọ́run ni. Kòrò yẹn náà pé akíkanjú èèyàn. Ìyẹn náà máa fi máa bẹ ọ̀gá ọlọ́pàá tó náà tó jọmọ Yorùbá ṣe ẹgbẹ́ tó kún kọ́lọ̀ ọ̀gá ọlọ́pàá wa kí bàbá náà gbàdúrà pé gbogbo ìmọ̀ ọ̀tá kọ́lọ́run kó túká. Ìmọ̀ ọ̀tá, that is plan, evil plan, kọ́lọ́run kó tú wọn ká. Ẹjọ́ ẹ̀yin ìjọba tí ẹ wà lé ẹ máa bá wa kọ́ tí. A fẹ́ kí ọmọ Yorùbá gbogbo àtàn wà ní position gíga káàkiri pé eléyìí ti jábọ́ eléyìí ti jábọ́. Wọ́n ní ká yọ igi eléyìí náà ká yọ ìyẹn nínú iná. Ìjọ wo lọbẹ̀ fẹ́ jiná? Ọmọ Yorùbá ni gbogbo wọn tí wọ́n ní láti gbàdúrà fún wọn, káwọn náà gbàdúrà fún wọn. Káwọn sọ pé kò kúkú kàn wá. Tá a bá ní ọkàn wá ó lè kan ẹnìkan tí ó padà kàn wá. Ẹ rí ìlú Ìlọrin, Ọlọ́run fúnra ẹ̀ ló máa gbà padà fún Yorùbá. Lost glory ni Ọlọ́run dẹ̀ máa gbà padà. Ṣe rí mi ní sọ́jú o tó rọ́pọ̀lọpọ̀ mọ́ta ẹjọ́ sáà má máa sọ gbogbo ìjìnlẹ̀ díẹ̀ náà la kàn ń sọ. Bẹ́ẹ̀ ni ṣe rí àwọn arúgbó ni wọ́n máa ṣiṣẹ́ yìí. Arúgbó bíi 7 sí 9 tó jẹ́ pé kò sí irun funfun lórí wọn mọ́. Èéfín ni wọ́n dẹ̀ máa bá sọ̀rọ̀. Wọ́n á kàn kó èéfín yẹn jọ. Ẹ ti ń jù náà, ẹ ti ń bẹ náà. Ohun Ọlọ́run tó sọ fún Jóòbù gangan làwọn arúgbó yẹn ó máa sọ fún èéfín yẹn. Pé nígbà tí èéfín àti eruku tí wọ́n sarajọ pọ̀ níbo ni wọ́n wà? Gbogbo ẹ̀yin tẹ́ kì í sọmọ Yorùbá ìgbà tí ìran Yorùbá tẹ ìlú Ìlọrin dó níbo lẹ́yìn wà? Igi tí wọ́n fi dá ní èéfín yẹn àní sọ, ibi wọ́n ṣe sí àní sọ, ṣùgbọ́n ìjìnlẹ̀ Ọlọ́run ni. Ìyẹn nìkan kọ́ là ń ṣiṣẹ́ lé lórí fún ilẹ̀ Yorùbá. Ìtẹkinọ́lọ́jì kan wà táwọn mú bọ̀ tó jẹ́ pé àní lo wáyà irú gbogbo ẹ̀ ń so wáyà aná káàkiri ẹ̀ ní nídìí ẹnu ilé yín láti tanná mọ́. À ń pè ní wireless electricity. Kábíyèsí bàbá. Àti inú space láti máa send electricity yẹn down to earth. Any location téèyàn bá fẹ́ kó lọ láyé lẹ máa channel sí. Ó máa wà in form of laser níbọ̀ òun ìsí laser lè pààyàn. Ṣé kò dẹ̀ ní léwu? So òun ìdí ẹ̀ ṣe nǹkan tó jẹ́ pé tó bá wà contact pé bóyá is going to maybe ó máa burn skin àbí máa affect skin. Nǹkan tó kò ń ṣe bẹ́ẹ̀. So àwọn experiment ti lọ lórí ẹ̀. So gbogbo pé iná tẹ̀ ń lò nù lẹ́sìn ẹ kàn máa dé ara ògiri ẹ fi bọ́ọ̀bù sí báyìí. Mo ti demonstrate ẹ̀ dáadáa níwájú àwọn ministers àwọn governor. Wireless electricity bọ́ọ̀bù yẹn máa mú lọ́wọ́ báyìí mo dẹ̀ máa fi tanná láìsí pé a plug ẹ̀ iná dẹ̀ máa tàn. Mo ti gba patent lórí ẹ̀ wireless electricity. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí fi
ìkìlọ̀ yìí àti ohun yìí ránṣẹ́ sí ọba Ògbómọ̀ṣọ́ ọba Ghandi tó bá di ọjọ́ 3 oṣù kejìlá ọdún tá a wà yìí kí kábíyèsí gbàdúrà torí pé àwọn kan ti plan wọ́n ti ṣe ìpàdé ńlá kan kí ọba gbàdúrà kí Ọlọ́run kó pabidà kó sọ bidire ọjọ́ 3 oṣù kejìlá 2024 Ọọ̀ni of Ifẹ̀ ọ̀rọ̀ tí wọ́n tẹ ilé ìtì ẹ̀ ṣàdúrà ní kí bàbá kan kíyèsára torí pé orin kìrìsìtẹ́nì kan ní láàrin ọ̀tá ló wà máa ṣọ́ra láàrin ọ̀tá ni bàbá wà kí wọ́n máa ṣọ́ra ìṣọ́ra leléyìí béèyàn bá gbàdúrà tí ò bá tún kíyèsára ó léwu ó léwu so ìkíyèsára ni ọ̀rọ̀ tó kan Ọọ̀ni of Ifẹ̀ ló kàn mọ́ èyí tí Ọlọ́run ti prógráàmù fún àwọn ọba tí wọ́n bá gbẹ̀yìn bẹbọ jẹ́ kó dáa Ọlọ́run dìídì fẹ́ lu àwọn kan pa nínú wọn ni èyí tó bá gbẹ̀yìn bẹbọ jẹ́ tí ò sòótọ́ ni o ṣùgbọ́n Ọlọ́run fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ tó bá ronú pìwàdà ṣùgbọ́n ẹ jẹ́ kí n sì kúrò wọ́n ti ṣe mítìn wọ́n ti parí ìpàdé wọn àwọn kan sọ pé amalgamation làwọn ọba lọ sáìn o ẹ gbà wá o àwọn kan pè mí mo ní kò rí bẹ́ẹ̀ nígbà tọ́lọ́run ní òkè tá a bá rí èèyàn kan o wípé seeing is believing tó jẹ́ pé ayé rẹ̀ wà lójú kan náà bíi ọkọ̀ tó ti gorí odó ẹni kó lọ já igi ọ̀pọ̀tọ́ wá ẹ sókè ẹ̀ sínú omi ẹni kó ka àwọn sáàmù báyìí sí tí ó bá pé aago báyìí bá a ṣe ń sọ̀rọ̀ yìí sà mo ráwọn èèyàn tán ti lò lágbàáyé tí wọ́n ń pè o tí mo ti sọ fún mo sì ní ìdùnnú tèmi ló jẹ́ fún gbogbo èèyàn kí kálukú ó doníire. ẹ̀sùn ìwé yẹn bàbá wa kí yín ẹ káàbọ̀ sórí ìkànnì lónìí. mo kí gbogbo ẹni tó láǹfààní láti wò mí jákèjádò àgbáńlá ayé mo gbàdúrà o lórúkọ Jésù kí òòrùn ọdún 2024 tó wọ̀ ire tó ń ṣe tí nínú ayé Ọlọ́run yóò yọ̀ǹda rẹ̀ fún yín. àmín 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 ẹ ṣé bàbá ẹ ṣé o fún àǹfààní èyí tẹ́ ń wò wá fún ìgbà àkọ́kọ́ wòlíì torí àánú gbà sáyẹ́ntìsì àti prọfẹ̀tì Ọlọ́run alààyè ni bàbá fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀sẹ̀ ń wà fún ìgbà àkọ́kọ́ òun náà láti ní ká tó ṣe àfihàn bàbá o ẹ ṣé bàbá nínú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ní ọ̀sẹ̀ tó kọjá ẹ sọ àwọn ìjìnlẹ̀ kan nípa igi ọ̀pọ̀tọ́ ọ̀pọ̀lọpọ̀ ló ti fẹ́ pe nọ́mbà yìí pa pé àwọn fẹ́ gba àṣírí torí pé nǹkan ń ṣe àwọn ẹ̀yin náà dẹ̀ ti sọ pé Ọlọ́run fún yín ní àṣírí yìí láti tú àwọn ọmọ ará ayé sílẹ̀ ẹ jọ̀ọ́ ẹ bá mi sọ díẹ̀ ńbẹ̀ bó tiẹ̀ pé mi ì ní gbà kẹ́ ju gbogbo ẹ̀ sí orí afẹ́fẹ́ ṣùgbọ́n ẹ bá mi sọ díẹ̀ ńbẹ̀. Bíbélì sọ fún wa ó ní àṣírí Olúwa ń bẹ pẹ̀lú àwọn tó bẹ̀rù rẹ̀ ó ní yóò sì fi wọ́n mọ májẹ̀mú ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí bá ń sọ̀rọ̀ mo fẹ́ràn láti máa kọrin yẹn torí pé a máa ń kọ náà lórí òkè ẹ̀mí ń pè mí lálẹ́ o ó ń pè mí lówùúrọ̀ o ẹ̀mí ń pè mí lálẹ́ o ó pè mí lówùúrọ̀ o mẹ́sùn mẹ́wò lórí àkàbà ẹ̀mí ni mo wà lórí àkàbà ẹ̀mí mo wà lórí àkàbà ẹ̀mí mo wà o mẹ́sùn mẹ́wò lórí àkàbà ẹ̀mí ni mo wà ṣe rí nínú ìjìnlẹ̀ Ọlọ́run ọ̀gá ògo ló ti yọ̀ǹda rẹ̀ pé sórí ọjọ́ tó bá ti rí ẹnikẹ́ni nínú ayé tá a wà yìí bóyá wọn àti ẹ̀ tí ì ṣe rere rí nínú ìran wọn ó lo kinní yìí bí Olúwa Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì ti ń bẹ yóò jẹ́ ẹni àkọ́kọ́ tí ó yí ìtàn ìdílé wọn padà ó ń ṣiṣẹ́ fún gbogbo ẹ̀dá alààyè ó mú kéèyàn tó doníire lọ́pọ̀lọpọ̀ àwa náà practicalize ẹ̀ torí gẹ́gẹ́ bí ẹni tí ẹ̀mí tí Ọlọ́run bá sọ̀rọ̀ fún wa nípa ti ìjìnlẹ̀ àtúngbé sórí scale of science àwa practicalize ẹ̀ nígbà tọ́lọ́run ní òkè tá a bá rí èèyàn kan o wípé seeing is believing tó jẹ́ pé ayé rẹ̀ wà lójú kan náà bíi ọkọ̀ tó ti gorí odó ẹni kó lọ já igi ọ̀pọ̀tọ́ wá ẹ sókè ẹ̀ sínú omi ẹni kó ka àwọn sáàmù báyìí sí tí ó bá pé aago báyìí bá a ṣe ń sọ̀rọ̀ yìí sà mo ráwọn èèyàn tán ti lò lágbàáyé tí wọ́n ń pè o tí mo ti sọ fún mo sì ní ìdùnnú tèmi ló jẹ́ fún gbogbo èèyàn kí kálukú ó doníire ẹ ṣé bàbá ló jẹ́ kí n máa sọ fáwọn èèyàn mo sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún gbogbo àwọn tí wọ́n ti gbàgbọ́ tí wọ́n dẹ̀ ṣe tí wọ́n sì ń jẹ́rìí sagbára Ọlọ́run ẹ ṣé bàbá ẹ ṣé bí yẹn ṣe jẹ́ nìyẹn sà. ẹ ṣé o bàbá in fact mo really appreciate nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run wọn ò ní fẹ́ sọ ìdí náà nìyẹn tó fi jẹ́ pé
àṣà wa ìṣe wa àwọn nǹkan yìí ń parun. Ìbéèrè tí mo tẹ̀ wá fẹ́ béèrè ẹ̀sán kankan náà lórí ọ̀rọ̀ ẹni ọba kan wípé ìṣẹ̀lẹ̀ kan máa ṣẹlẹ̀ sọ́ba kan lẹ̀ Yorùbá torí ó ṣeéṣe kẹ́lòmí máa wà fún ìgbà àkọ́kọ́ mo fẹ́ kẹ́ ẹ bá mi tún sọ dáadáa. ṣe rí mo sọ ti mítìn àwọn lọ́balọ́ba tí wọ́n ṣe mo rọ gbogbo àwọn lọ́balọ́ba mo dẹ̀ bẹ̀ wọ́n torí pé èyí tí Ọlọ́run ti prógráàmù fún àwọn ọba tí wọ́n bá gbẹ̀yìn bẹbọ jẹ́ kó dáa Ọlọ́run dìdì fẹ́ lu àwọn kan pa nínú wọn ni èyí tó bá gbẹ̀yìn bẹbọ jẹ́ tí ò sòótọ́ ni o. ẹ bá subscribe ṣùgbọ́n Ọlọ́run ò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ nítorí Ọlọ́run ronúpìwàdà ṣùgbọ́n ẹ jẹ́ kí n sì kúrò wọ́n ti ṣe mítìn wọ́n ti parí ìpàdé wọn àwọn kan sọ pé amalgamation làwọn ọba lọ sáìn o ẹ gbà wá o àwọn kan pè mí mo ní kò rí bẹ́ẹ̀ wọ́n lọ ṣèpàdé tiwọn ni tó bá máa sáìn amalgamation wọn ò ní ṣe níbò kẹ́lẹ̀ àwọn tí wà ń fọ́ọ̀fù wọn pọ̀ jù bẹ́ẹ̀ lọ ṣé ń gbọ́ mi sà ṣùgbọ́n ẹ jẹ́ kí n má fi àsìkò yìí fi ìkìlọ̀ yìí àti ohun yìí ránṣẹ́ sí ọba Ògbómọ̀ṣọ́ ọba Ghandi tó bá di ọjọ́ 3 oṣù kejìlá ọdún tá a wà yìí kí kábíyèsí gbàdúrà torí pé àwọn kan ti plan wọ́n ti ṣe ìpàdé ńlá kan kí ọba gbàdúrà kí Ọlọ́run kó pabidà kó sọ bidire ọjọ́ 3 oṣù kejìlá 2024 Ọọ̀ni of Ifẹ̀ ọ̀rọ̀ tí wọ́n tẹ ilé ìtẹ̀ ń ṣàdúrà náà kí bàbá kan kíyè sára torí pé orin kìrìsìtẹ́nì kan ní láàrin ọ̀tá ló wà máa ṣọ́ra láàrin ọ̀tá ni bàbá wà kí wọ́n máa ṣọ́ra ìṣọ́ra leléyìí béèyàn bá gbàdúrà tí ò bá tún kíyè sára ó léwu ó léwu so ìkíyè sára ni ọ̀rọ̀ tó kan Ọọ̀ni of Ifẹ̀ ló kàn mọ́ torí tó bá ní kí wọ́n gbàdúrà gan ẹ̀mí mọ̀ bóyá ọba ó gbàdúrà bí ò ní gbà ṣùgbọ́n kán ṣàkíyèsára. orúkọ a sì ní wọ́n lò nílẹ̀ Yorùbá. bẹ́ẹ̀ ni wọ́n wúlò ọba Adéyẹyè tọ̀wọ̀tọ̀wọ̀ la fi dárúkọ yín iṣẹ́ tí Ọlọ́run bá rányàn síyàn ó jẹ ká àdèjẹ́ kán mẹni tá à ń bá wí ṣùgbọ́n a sọ ní tọ̀wọ̀tọ̀wọ̀ ẹ̀mí ìrẹ̀lẹ̀ torí pé ẹ̀mí Ọlọ́run kì í ṣẹ̀mí ìgbéraga kò sẹ́bùn tó ní tó bá ti ní ìgbéraga kì í ṣe tọlọ́run ìrẹ̀lẹ̀ ni téèyàn bá dẹ̀ bá gbàlagbà sọ̀rọ̀ ò gbọ́dọ̀ sọ pẹ̀lú ìrẹ̀lẹ̀ so la ṣe rọ̀ wọ́n kí wọ́n kíyè sára lórí àwọn ìgbésẹ̀ yẹn a dẹ̀ rọ̀ àwọn ọba lórí ọ̀rọ̀ t'Ògbómọ̀ṣọ́ yẹn kí ọba Ghandi jọ̀ọ́ kí wọ́n má jẹ́ kí ìjà ẹ̀sìn kó wáyé l'Ògbómọ̀ṣọ́ lẹ́yìn ọba tó gbéṣẹ̀ ọba Ṣọ̀ún Jagungbadé tó lọ a rí i pé lásìkò ti bàbá ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ò ṣẹlẹ̀ ló fẹ́ máa ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí so kí ọba Ògbómọ̀ṣọ́ ká jọ nítorí Ọlọ́run gbogbo tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn kọba ó jáwọ́ ń bẹ̀ ẹ jẹ́ kí mùsùlùmí ó mí ẹ jẹ́ kí kírísítẹ́nì ó ní ẹ jẹ́ kẹ́ni tó bá ní yé pàmọ́lẹ̀ ló ń fẹ́ ṣe ẹ jẹ́ kí kó wa àwọn ó mí bó ṣe bí ìyẹn ṣe jẹ́ lórí tàwọn lọ́balọ́ba nìyẹn so àwọn ìkìlọ̀ yẹn bó ṣe ń wá ṣe rí nípa ti Yorùbá nation mo ti sọ wípé Ọlọ́run ó ti sign Yorùbá nation ó dẹ̀ ti wà ní ètò Ọlọ́run ó ti wà ní plan Ọlọ́run pé Yorùbá nation ti dúró a kàn ń sọ nípa àwọn ìgbésẹ̀ tá a lè fojú rí which is physical step tá a ní láti ṣe sẹ́yìn ẹni màá ṣe máa pe olóyè Sunday Igboho pé kí wọ́n kọ lẹ́tà ìkíni sí Donald Trump kí inú ìjìnlẹ̀ ni mo ti ń sọ eléyìí tí mo ń sọ yìí kí olóyè Sunday Igboho kọ lẹ́tà ìkíni sí Donald Trump kí wọ́n kí fún wíwọlé tó wọlé gẹ́gẹ́ bí ààrẹ ní orílẹ̀-èdè Amẹ́ríkà kí lẹ́tà tẹ bá dẹ̀ kọ yìí ẹ tún ṣe publication lórí ìwé ìròyìn tó gbajúgbajà ní ilẹ̀ Amẹ́ríkà ẹ send ẹ̀ sí White House kí wọ́n wà acknowledge ẹ̀ fún yín ó ní ìgbésẹ̀ o tó bá yá ẹ máa mọ̀ túmọ̀ lẹ́tà yìí ó ní ìtumọ̀ torí ohun gbogbo là ń fi ẹ̀mí wádìí báwo ni nǹkan báyìí ó ṣe rí báwo ni nǹkan báyìí ó ṣe rí tá a bá gbé ìgbésẹ̀ báyìí báwo ni ó ṣe rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ń parapọ̀ téèyàn fi ń ṣoríire ṣẹ́rẹ́ tó bá máa ṣorí burúkú nkẹyọ̀ kan lè go wrong tí orí burúkú ó dẹ̀ wọlé ṣùgbọ́n àti ṣoríire á kó ọ̀pọ̀lọpọ̀ ire mára kéèyàn tó rí oríire ńlá ṣe kí Yorùbá tó lọ ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ tó pọ̀ gidigidi ọ̀nà máa gbé sọ ara àwọn ìgbésẹ̀ yẹn lélẹ̀ tí mo sọ tó bá yá ọ̀pọ̀lọpọ̀ èèyàn á máa pẹ́ nǹkan tí wọ́n ń sọ lákòókò yìí ni. ẹ ṣé bàbá ẹ ṣé ọ̀pọ̀lọpọ̀ èèyàn míì á máa wò pé kò nídìí kò ṣe kinní kan
kákan sáà declare náà ni ṣé bẹ́ẹ̀ náà lè ṣe máa ń gba orílẹ̀-èdè kákan declare àtẹ̀tẹ̀ láwọn ẹ̀dá ti declare ká láwọn àwọn ti declare orílẹ̀-èdè ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọn ò tẹ́rù tí wọnú orílẹ̀-èdè ká láwọn bíbélì fún wọn lé sí ó ní sáà lè gba orílẹ̀-èdè lọ́jọ́ kan bí. jẹ́ máa bá wa subscribe. kì í ṣe tó rọrùn àti gba orílẹ̀-èdè ẹ wò gbà táwọn ọmọ Ísírẹ́lì fẹ́ lọ àìmọye petition ni wọ́n ti send sí Pharaoh wọ́n ti send petition sí nígbà tí ò gbọ́ ó pé Aaron ẹwà àjọ ń lọ ààfin o Ọlọ́run dẹ̀ fi ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu hàn láàfin ọba. ó dẹ̀ pé tí Yorùbá gan máa nílò. so òun náà làwa náà ṣe sọ pé òkè ẹja ara máa bá a lọ tó bá jẹ́ tí ìjìnlẹ̀ Ọlọ́run á bẹ̀rẹ̀ lọ́rùn á tún fi ìjìnlẹ̀ náà tọ́ tá a bá kọ lẹ́tà tí lẹ́tà yẹn tó bá rí pé ẹ̀rí kà torí pé àwọn Yorùbá ní wọ́n ní àwọn tí ń pè ẹ́ wọ́n ní wọn ò dákẹ́ ìwọ ló gbá àwọn tí ń pè ò dákẹ́ wọ́n sọ pé ò gbàgbọ́ ya ìgbà tán bá máa pè ẹ́ pa ò máa gbọ́ nǹkan tí wọ́n ń sọ. ṣe rí lórí ìlú Ìlọrin ìjìnlẹ̀ Ọlọ́run ni o ẹ bá lọ kàwé Job 38 ṣe rí tí Yorùbá bá fẹ́ gba Ìlọrin máa lo èdè Ajagungbadé kì í ṣogun torí mo jọ́ kọ́ pé bóyá o àbí àwọn technology ni ká lo advanced technology ṣe rí ìlú Ìlọrin Ọlọ́run fúnra ẹ̀ ló máa gbà padà fún Yorùbá lost glory ni Ọlọ́run dẹ̀ máa gbà padà ṣe rí mi ní sọ́jú o tó rọ́pọ̀lọpọ̀ mọ́ta ẹjọ́ sáà má máa sọ gbogbo ìjìnlẹ̀ díẹ̀ náà la kàn ń sọ bẹ́ẹ̀ ni ṣe rí àwọn arúgbó ni wọ́n máa ṣiṣẹ́ yìí arúgbó bíi 7 sí 9 tó jẹ́ pé kò sí irun funfun lórí wọn mọ́ èéfín ni wọ́n dẹ̀ máa bá sọ̀rọ̀ wọ́n á kàn kó èéfín yẹn jọ ẹ ti ń jù náà ẹ ti ń bẹ náà. ohun Ọlọ́run tó sọ fún Jóòbù gangan làwọn arúgbó yẹn ó máa sọ fún èéfín yẹn pé nígbà tí èéfín àti eruku tí wọ́n sarajọ pọ̀ níbo ni wọ́n wà gbogbo ẹ̀yin tẹ́ kì í sọmọ Yorùbá gbà tí ìran Yorùbá tẹ ìlú Ìlọrin dó níbo lẹ́yìn wà igi tí wọ́n fi dá ní èéfín yẹn àní sọ bí wọ́n ṣe ṣe àní sọ ṣùgbọ́n ìjìnlẹ̀ Ọlọ́run ni ìjọ tí wọ́n bá dá iná yẹn tẹ́ bá tún wá padà rí àjèjì tẹ́ fẹ́ nínú ìlú Ìlọrin mọ́. kábíyèsí bàbá. ẹ má jà sọ jù bẹ́ẹ̀ lọ kì í ṣogun kò sọ́tẹ̀ à ń sọ ti ìjìnlẹ̀ ọ̀run ni kẹ́fíbọ̀dì wà lálàáfíà. bàbá ẹ ṣe torí bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn ṣe lára mi ṣe bákàbákà fún ṣé àwọn èèyàn wa ilẹ̀ Yorùbá ẹ̀ ṣé wọ́n dẹ̀ rẹ́dì láti wọ́n ṣe gbogbo àwọn nǹkan ìjìnlẹ̀ yìí torí ọ̀pọ̀lọpọ̀ wò pé àtijọ́ wẹnu ara wa àtijọ́ ṣe kinní kan ẹ̀wù ẹja fílẹ̀ jàre kí Fúlàní wọn ṣàkóso wa lọ torí ọ̀pọ̀lọpọ̀ suffering and smiling ó dà pé ó ti mú àwọn èèyàn wa lẹ́jẹ̀ bá a ṣe ń sọ ìyàwó òrí bẹ́ẹ̀. bọ́lọ́run ọba ọ̀run tí máa ń sọ̀rọ̀ nígbàanì ẹ máa tó fi parí ẹ̀ òun kan láì gbọ́dọ̀ má ṣe gbọ́ràn ó ní ṣàgbọ́ràn èyí ni ìfẹ́ rẹ̀ o tí ò jẹ́ kọ́pọ̀lọpọ̀ bọ́ nínú ogun ni pé wọ́n gbọ́rọ̀ simple instruction. jọ ṣí ẹjọ. so bí yẹn ṣe jẹ́ lórí ti apá abẹ yẹn nìyẹn sá. ṣé ìjìnlẹ̀ ńlá ìjìnlẹ̀ Olódùmarè ìjìnlẹ̀ bàbá nípa tàwọn ológun wa lágbájá tó lọ ó ní agbára ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé Olúwa máa bá yín sọ àwọn kankan pa ẹ̀. ṣe rí ti ọ̀gá ológun Nàìjíríà tó nígbà tí wọ́n sọ fún mi pé àwọn ń gbé lọ o mo ní mo ló ṣe mí láàánú pé kò ní padà wá mọ́ kò ní padà wá mọ́ kì í ṣe nǹkan tó dùn mọ́ wa nú kí ògo Yorùbá kó máa wọ omi ẹ rántí iye 2020 Tolúlọpẹ́ Arótilé bí wọ́n ṣe fi rìfáàsì ọkọ̀ pa àgbọ̀ kankan mọ́tò yìí. combatant air force. àwọn ògo Yorùbá nìyẹn ìyẹn náà lọ bẹ́ẹ̀. ẹ subscribe. àwọn ẹbí lágbájá dẹ̀ ní ó ṣeé ṣe kí wọ́n sọ pé àwọn máa ró òkú lágbájá. táwọn gan rẹ́jì àti rìlíìsì òkú. torí pé ikú tó pa kì í ṣe kú àtọ̀dọ̀ Ọlọ́run ló pa ná ìyẹn kì í ṣe bẹ́ẹ̀ kì í ṣe kú àtọ̀dọ̀ Ọlọ́run ló pa. àwọn kan tẹ sọ pé àbí torí ilẹ̀ tí wọ́n ń jà sí nílòbù nípínlẹ̀ Ọ̀ṣun ilẹ̀ yẹn wọ́n fẹ́ fi kọ́ primary health care bí àbí torí ìyẹn ṣùgbọ́n onírúurú ogun ló pawọ́pọ̀ ogun lé ó ṣílẹ̀kùn fún tòde òun náà fi gbẹ̀mí ẹ̀ ikú Ọlọ́run kọ́ tó ìyẹn náà máa fi máa bẹ́ẹ̀ ìgbọ́kùnrin yẹn náà pé akíkanjú èèyàn ní ìyẹn náà máa fi máa bẹ ọ̀gá ọlọ́pàá tó náà tó jọmọ Yorùbá
ṣe ẹgbẹ́ tó kún kọ́lọ̀gá ọlọ́pàá wa kí bàbá náà gbàdúrà pé gbogbo ìmọ̀ ọ̀tá kọ́lọ́hún kó túká ìmọ̀ ọ̀tá that is plan evil plan kọ́lọ́hún kó tú wọn ká. ẹjọ ẹ̀yin ìjọba tí ẹ wò wá lé ẹ máa bá wa kọ tí. a fẹ́ kí ọmọ Yorùbá gbogbo àwọn tán wà ní pòṣíṣàn gíga káàkiri bọ́ pé eléyìí ti jábọ́ eléyìí ti jábọ́ wọ́n ní ká yọ gèlè náà ká yọ ìyẹn nínú náà ìjọ ò lọbẹ̀ fẹ́ jiná ọmọ Yorùbá ní gbogbo wọn so a ní láti gbàdúrà fún wọn káà náà gbàdúrà fún wọn ká má sọ pé ẹ kò kúkú kàn wá tá a bá ní ò kàn wá ó lè kan ẹnìkan tí ó padà kàn wá ìdí yẹn la ṣe ń sọ àwọn mystery tọlọ́run so bí yẹn ṣe jẹ́ lórí ọ̀rọ̀ ti lágbájá àti ọ̀gá ọlọ́pàá náà ni kí wọ́n gbàdúrà fún wọn kí bàbá náà dẹ̀ gbàdúrà ó dẹ̀ gbàdúrà fún ọ̀gá ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà lórúkọ Jésù ìpinnu ọ̀tá ò ní ṣẹlẹ̀ lórí ẹni kúkú òjijì sá òbí yẹn ṣe jẹ́ nìyẹn. ẹ ṣé bàbá ìbéèrè tí mo tún fẹ́ béèrè ó dá lórí iṣẹ́ gangan ìkejì náà tọ́lọ̀ ń gbélé ní lọ́wọ́ kọ́lọ̀ tó sọ kàn pa pé ọ́ jíṣẹ́ tẹ̀mí tó bá fẹ́ kí n gba iṣẹ́ ìtara ẹ̀ náà láàyè níbo ni iṣẹ́ dé dúró lórí ọ̀rọ̀ Moon Mission. lórí ọ̀rọ̀ ti Moon Mission. torí ọ̀pọ̀lọpọ̀ tó ń wò wá kẹ́lẹ́ mọ̀ wípé ìránṣẹ́ Ọlọ́run tá a gbé wọ́n ṣe ìránṣẹ́ Ọlọ́run ilé bí kì í dẹ̀ ṣe ìránṣẹ́ Ọlọ́run tó jẹ́ pé bóyá àbí tí ó jẹ́ wẹ́fì rán mọ́ tú àwọn èèyàn jẹ pé iṣẹ́ gẹ́gẹ́ tó lọ́ọ́ gbélé lọ láti pòkìkí ilẹ̀ Yorùbá àwọn iṣẹ́ méjì yìí ọ̀kan náà lẹ ti jẹ́ fún wa yìí ìkejì inú ẹ jọ̀ọ́ ẹ bá ń sọ fáwọn èèyàn. ṣe rí nípa ti Moon Mission ní ọdún 2019 lẹ́yìn ìgbà tí mo ti travel lọ sáwọn kọ́ńtì kọ̀ọ̀kan ni mo wá dé pé òkè ní nǹkan tá a kúkú lọ ń ṣe yìí nígbà tí èmi kọ nǹkan fún ní orí NASA tí mo rí àwọn èèyàn tó ń gbà káàkiri àwọn kí ní náà lè mú wá sílẹ̀ wa torí ẹ̀ la ṣe bẹ̀rẹ̀ Nigerian Moon Mission àwọn tí ó máa lọ sínú òfurufú láti kọ́ àwọn ọmọ wa nípa ìmọ̀ ìjìnlẹ̀ nípa space nípa rocket science la ṣe dá sílẹ̀ a dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ìjọba àpapọ̀ fún wa ní lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ atótónu wa àwé ìyanu wa wọ́n padà approve ẹ̀ pé ká establish wa gẹ́gẹ́ bí non-governmental organization so a dẹ̀ ń hèmù pé láàárín ọdún báyìí àwa náà fẹ́ kí a lọ sí inú òṣùpá ìyẹn là ń kọ́ àwọn ọmọ kéékèèké torí àwọn Yorùbá ń lò sàtẹ́ wọ́n bá ń ṣe tẹ́ ẹ bá ti lọ́mọdé sẹ́yìn ìṣàyẹn ti ṣe tán tó fẹ́ parun yẹn so la ṣe carry àwọn students along la ṣe mú wọn along là ń kọ́ wọn nípa AI artificial intelligence àti nípa rocket science landing on the moon a dẹ̀ ń sọ bí wọ́n ṣe lè build the satellite ara àwọn project wa lélẹ̀ ta fẹ́ káwọn ọmọ ní àwọn regions lórílẹ̀‐èdè ní àkàn build the satellite on their own so gbogbo àwọn nǹkan tá à ń ṣiṣẹ́ lé lórí nìyẹn so fún ògo orílẹ̀‐èdè Nàìjíríà tí a bá ti gba Yorùbá nation á jẹ́ ògo ti Yorùbá nation ṣé ń gbọ́ mi sà ìyẹn nìkan kọ́ là ń ṣiṣẹ́ lé lórí fún ilẹ̀ Yorùbá ìtẹkinọ́lọ́jì kan wà táwọn mú bọ̀ tó jẹ́ pé a ní lo wáyà irú gbogbo ẹ̀ ń so wáyà aná káàkiri ẹ̀ ní nídìí ẹnu ilé yín láti tanná mọ́ à ń pè ní wireless electricity kábíyèsí bàbá àti inú space láti máa send electricity yẹn down to earth any location téèyàn bá fẹ́ kó lọ láyé lẹ́ máa channel sí ó máa wà in form of laser níbọ̀ òun ìsí laser èyí laser lè pààyàn ṣé kò dẹ̀ ní léwu. so òun ìdí ẹ̀ ṣe nǹkan tó jẹ́ pé tó bá wà contact pé bóyá is going to maybe ó máa burn skin àbó máa affect skin nǹkan tó kò ń ṣe bẹ́ẹ̀ so àwọn experiment ti lọ lórí ẹ̀ so gbogbo pé iná tẹ̀ ń lò nù lẹ́sìn ẹ kàn máa dé ara ògiri ẹ fi bọ́ọ̀bù sí báyìí mo ti demonstrate ẹ̀ dáadáa níwájú àwọn ministers àwọn governor wireless electricity bọ́ọ̀bù yẹn máa mú lọ́wọ́ báyìí mo dẹ̀ máa fi tanná láìsí pé a plug ẹ̀ iná dẹ̀ máa tàn mo ti gba patent lórí ẹ̀ wireless electricity so àwọn technology àwọn ọmọ ìjìnlẹ̀ lóríṣiríṣi a fẹ́ kó wọ ilẹ̀ Yorùbá òun náà làwọn náà ṣe ń gbàdúrà lọ́sà àti lóòpẹ Ọlọ́run dákúnú àánú rẹ̀ fi àánú rẹ̀ gbà fún wa kó lè jàǹfààní ṣùgbọ́n àwọn bàbá tó sì jẹ́ orílẹ̀-èdè Nàìjíríà náà la wà àǹfààní náà ló sì jẹ́ nílùú yìí lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ni ló sì jẹ́ lọ́wọ́lọ́wọ́ tó gba àwọn ìgbésẹ̀ tá à ń gbénu both physical and spiritual gbogbo ẹ̀ là ń ṣiṣẹ́ lé lórí lọ́wọ́lọ́wọ́ ṣé ń gbọ́ mi sà ń gbọ́ yín ìyẹn lèmi ṣe ń gbàdúrà fún gbogbo ọmọ Yorùbá tó ń gbọ́ mi gbogbo ojú tó ń wò mí jákèjádò àgbáyé lọ́wọ́lọ́wọ́ báyìí mo gbàdúrà lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun
ẹnikẹ́ni tó bá ní a ò ní dòmìnira láyé kí Jésù kó fi ẹ̀jẹ̀ wọn ṣètùtù. àmín o. Tóra ti sọ, ó ti kọ wípé ó ní ti iná fún iná, ó ní ti ilẹ̀ fún ilẹ̀, ó ní ti ọ̀run àpáàdì fún ọ̀run àpáàdì. Ó lẹ́nikẹ́ni tó bá ní ká ti pa idà kú, ó ní pa idà nírú ẹni bẹ́ẹ̀ yóò gbà kú. Ó ní bí ni sùúrù àwọn ènìyàn mímọ́ wà o. Àwa ni ènìyàn mímọ́ tí Bíbélì ń sọ. Ìyẹn ló jẹ́ máa gbàdúrà pé lórúkọ Jésù Kristi ọwọ́ agbára tọ́lọ́run fi gbé àwọn ọmọ Ísírẹ́lì jáde yóò fọwọ́ agbára yìí gba orílẹ̀-èdè fún wa. Àgbàdúrà pé kí Nàìjíríà náà bàjẹ́ o, torí bẹ́ẹ̀ la wà. Bí ìlú ò bá tòrò àtàǹsọ̀rọ̀ àní dúró o. bẹ́ẹ̀ni. Ó ló jẹ́ ká máa sọ àwọn kọ̀ọ̀kan pé ẹ gbàdúrà fẹ́lẹ̀, ẹ gbàdúrà fẹ́ni, ẹ gbàdúrà fún Tinubu. Àgbàdúrà kí Tinubu ó kú o. Èyí tó bá kú nísìn gbogbo àti mọ ibi tíjọba ń lọ. Fún àgbàdúrà àní gbàdúrà kó kú. Ohun táwa fẹ́ là á máa gbàdúrà k'Ọlọ́run jẹ́ kó sí lọ́kàn, kó sáìnì ẹ̀. bẹ́ẹ̀ni. Ṣé ẹ gbọ́ nǹkan tí mo ń sọ sọ? So bí yẹn ti jẹ́ nípa ti technology, nípa ti gbogbo ẹ̀ bó ṣe jẹ́ nìyẹn sà. Àwọn ìgbésẹ̀ tá à ń gbé káàkiri orílẹ̀-èdè àgbáyé bí yẹn ṣe jẹ́ nìyẹn. ẹ ṣé bàbá, ẹ ṣé. In fact torí ọ̀pọ̀lọpọ̀ míì lè máa wò wá gan fún ìgbà àkọ́kọ́ bẹ́ẹ̀ yẹn ká máa wò pé ṣé 12 Star ṣé ọ̀rọ̀ sáyẹ̀nsì lẹ tún gbé wá ní àbọ̀rọ̀ tẹ̀mí. ọ̀rọ̀ tẹ̀mí náà ni o, ṣùgbọ́n méjèèjì ló wá sọ ara wọn pọ̀ báyìí. Fún àǹfààní èyí tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ wà fún ìgbà àkọ́kọ́, bàbá sọ bàbá ní Olúwa ti kàn pa fáwọn pé káwọn lọ́mọ jíṣẹ́ fún gbogbo ọmọ aráyé ni Olúwa rán àwọn sí, àti ìran Yorùbá pàápàá ní ìran Yorùbá yìí pé káwọn ṣáà jíṣẹ́ náà ni pé wọ́n gbọ́dọ̀ bọ́ lóko ẹrú amúnisìn títẹ̀mí àti ní tara. Bàbá ọ̀nà wo làwọn yóò wà padà yóò fi jẹ àǹfààní ìpè tọ́lọ́run pè yín yìí, àwọn tí ò níwèé ìgbélú ní orílẹ̀-èdè Amẹ́ríkà àti àwọn gbogbo àgbáńlá ayé pátápátá tó wà tó lálà sí. Ṣẹ̀rí ìgbà tí Donald Trump wọlé, Donald Trump dàbí pàṣán, ó sì máa na ọ̀pọ̀lọpọ̀ ní tòótọ́ o. Ṣùgbọ́n kìíní kan ni mo lè ní ẹni sọ̀rọ̀ pé ìran gan láwọn ẹgbẹ́ ìrìn ìran sọ pé ẹgbẹ́ ìran kọ́ lélẹ̀. Ṣùgbọ́n kìíní kan ló dé mi lójú o, gbogbo ọmọ Ọlọ́run tó bá gbàgbọ́ wọn ò ní dìpọ́ọ̀tì yín. Àmín. Torí pé àṣírí Olúwa ó ń bẹ pẹ̀lú àwọn tó bẹ̀rù rẹ̀. Ó ní yóò sì fi wọ́n mọ májẹ̀mú rẹ̀. Nínú májẹ̀mú Ọlọ́run náà ló ti fún aláwọn àṣírí yẹn. Gbogbo ẹni tó bá dẹ̀ gbàgbọ́ wọn ò ní dìpọ́ọ̀tì ẹ̀. Àmín. Ìpín tiyín ni wọ́n máa yọ̀ǹda fún yín nínú ayé pé kẹ́yìn ó máa lọ tiyín. Àmín. Ṣé ẹ gbọ́ mi sà? Wọ́n máa yọ̀ǹda ìpín tí kó wá fún wọn kí wọ́n máa lọ. Lọ́sàn àti lóru lèmi náà ń gbàdúrà pọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lágbàáyé, ọmọ Nàìjíríà ní Amẹ́ríkà, ní Europe, ní Asia, pé kí Ọlọ́run kó gba ẹ̀tọ́ wọn fún wọn. Mo dẹ̀ gbà ládùúrà lórúkọ Jésù Kristi, torí pé tolúwa ni ilẹ̀ ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀. Lórílẹ̀-èdè tẹ́ wà yẹn Ọlọ́run máa gba ìpín tiyín fún yín o. Wọn à ní fi ń sọ̀kò sílé ẹgbà tí ẹ gbàgbọ́ lórúkọ Jésù. Èmi náà máa gbàdúrà pọ̀ pẹ̀lú yín. Bí mo dẹ̀ ṣe sọ lọ́dún tó ń bọ̀ yìí, káwọn yẹn jàǹfààní kínní yìí 2024 káti ẹ̀ mọ̀ wípé Ọlọ́run bẹ́ẹ̀lẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ìjìnlẹ̀ Ọlọ́run pọ̀ gan-an. Bẹ́ẹ̀ ni ìjìnlẹ̀ Ọlọ́run kan wà tí mo fẹ́ fún àwọn èèyàn, pàápàá jùlọ ní Europe ló tiẹ̀ máa kọ́kọ́ jẹ́. The last time tó jẹ́ pé mo travel lọ sí gbogbo láyìn ọ̀rọ̀ sáyẹ́ǹsì ní sọ mo bá lọ, mi ò bá ọ̀rọ̀ títẹ̀mí lọ. A kàn lọ sí àwọn meeting nípa àwọn space, àwọn bí àwọn náà ṣe lè collaborate pẹ̀lú àwọn international community. So òun ni ṣùgbọ́n eléyìí ire wà tí mo fẹ́ fún gbogbo ọmọ Yorùbá. Ẹ̀wọ̀n iye èèyàn tá a bá ti láǹfààní àtijọ́ pàdé láti France dé Germany tó fi lọ London, route yẹn náà ni a máa bá lọ. Ṣùgbọ́n ire tí mo fẹ́ fún wọn a máa fi lé wọn lọ́wọ́ ní gbogbo ìletò. Kò dẹ̀ ṣe ká tó pọ̀, ṣùgbọ́n gbogbo ẹni tó bá láǹfààní tọ́lọ́run bá kọ́ pé tiẹ̀ àsìkò tiẹ̀ dé àá pàdé, mo ó dẹ̀ láǹfààní sí lágbára Ọlọ́run. Ẹ ṣé ẹ̀yin èèyàn tí bàbá ẹ ṣé mo rí àfiṣẹ́ tí tó ń fẹ́ kẹ́ gbàdúrà fáwọn èèyàn tó wo 12 Star. Mo fẹ́ kí àwọn èèyàn kó jẹ àǹfààní bí wọ́n ṣe ń wo ètò yìí lọ́wọ́lọ́wọ́ lórí ìkànnì 12 Star TV. Ẹ bá mi gbàdúrà fún àṣẹ àti májẹ̀mú. Ṣẹ̀rí Bíbélì sọ nínú ìwé Onídàájọ́ orí 5 ẹsẹ̀ 9, Judges 5:20.
ó ní àwọn ìràwọ̀ jà láti ọ̀run wá ó ní àwọn ìràwọ̀ ó ní wọ́n bá ṣíṣe ràjà ìyẹn náà níṣẹ́ mọ̀ pé ìràwọ̀ máa ń báyàn jà ìràwọ̀ a máa gbógun tìyàn ó ní àwọn àdúrà táwa máa fi ìràwọ̀ Ọlọ́run gbà kì í ṣe pé à ń tẹríba fún wọn o torí pé gbogbo ẹ̀dá tó wà láyé ló ní ìràwọ̀ tiẹ̀ ìràwọ̀ tó sì wà láyé gbogbo yanrìn tó wà létí òkun lágbàáyé ṣẹ̀ríràwọ̀ tó wà lójú ọ̀run ó ju gbogbo yanrìn tó wà létí òkun ayé lọ ibi tí ìràwọ̀ pọ̀ dé àwọn ìràwọ̀ a sì máa báyàn ṣẹ̀ríràwọ̀ ọmọ Yorùbá ìràwọ̀ ńlá ni òun la máa fi bẹ Ọlọ́run kó fi gbógun ti gbogbo àwọn tí wọ́n ń gbógun tilẹ̀ Yorùbá. ṣe ti rí báyìí òun náà ni ẹ̀yin náà ti gbọ́ yìí o ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá wa share ẹ subscribe sí channel yìí màá tún máa gbé wọn wá màá máa mú wá lọ́tùnlọ́tùn lóríṣiríṣi fún yín especially àwọn mẹ́sẹ̀gì tó tàwọn ọba yẹn ó wà very important o gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ ń pe alàgbà náà tẹjọ́ ń sọ̀rọ̀ tẹ̀ ń fún wọn lóríṣiríṣi gift ẹ máa dúpẹ́ fáwa náà àbí báwo ẹ ṣé gan tẹ̀ ń tẹ́tí sí wa God bless you.